èyí ni ọmọọṣẹ́ gómìnà yìí sọ pé ó ń dùn òun ló bá gbabẹ̀ sọ̀dá sọ̀rùn. wọ́n ti kéde ikú ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ gómìnà Ahmadu Umar Fintiri ti ìpínlẹ̀ Adamawa, Suleiman Aliyu Gaga. a gbọ́ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta tí Suleiman pariwo pé eyín kan yọ òun lẹ́nu ló jáde láyé. Suleiman, ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Fintiri lórí ọ̀rọ̀ ayélujára, ló sọ sórí Facebook rẹ̀ lọ́jọ́ 17 oṣù keje ọdún yìí pé káwọn èèyàn máa gbàdúrà fún òun nítorí eyín ń dùn òun. lẹ́yìn yìí la gbọ́ pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ Modibo Adama University, níbẹ̀ ni wọ́n sì ti ṣe iṣẹ́ abẹ tó jẹ́ mọ́ ti eyín fún un. àmọ́ ṣá, wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí ibi tí wọ́n ti ṣe iṣẹ́ abẹ náà bẹ̀rẹ̀ sí ṣẹ̀jẹ̀ tí kò sì dáwọ́ dúró. kò pé wákàtí 24 lẹ́yìn iṣẹ́ abẹ yìí tó fi jáde láyé, ìyẹn lọ́jọ́ 19 oṣù keje ọdún yìí, tí wọ́n sì sìnkú rẹ̀ lógúnjọ́ oṣù keje sí Yode Patel Muslim Cemetery nílùú Yola.